Aláròyé máa wí o. Àwọn tóògì lu alága ìjọba ìbílẹ̀ lálùbami lọ́wọ́. Alága ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ ọ̀nàrẹ́bù Tọ́pẹ́ Ọmọ́táyọ̀ lórí kó yọ lọ́wọ́ ikú òjijì lásìkò táwọn tóògì kan déédé yabo ìjọba ìbílẹ̀ náà lọ́jọ́ ajé Monday 20 oṣù kẹrin ọdún 2026 yìí pẹ̀lú ìbọn àtàwọn nǹkan ìjà olóró míì. Ṣé nínú oṣù kẹwàá ọdún 2025 ni wọ́n ti jáwèé gbélé ẹ̀ fún ọ̀nàrẹ́bù Ọmọ́táyọ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án nígbà náà pé ó yájú sí ọlọ́wọ̀ ti ìlú Ọ̀wọ̀ ọba Ajíbádé Gbádégẹṣin. Bí gbèdéke oṣù mẹ́fà tí wọ́n fi dá a dúró ṣe ń parí lọ́jọ́ ajé Monday 20 oṣù yìí ló ti múra láti wá bẹ̀rẹ̀ iṣẹ́ padà kí àwọn jàǹdùkú ọ̀hún tó wá kọlù ní ìbámu pẹ̀lú ohun tá a fìdí rẹ̀ múlẹ̀ látẹnu àwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú wọn. Wọ́n sọ pé ìró ìbọn làwọn èèyàn kọ́kọ́ ń gbọ́ tó ń ró lákọlákọ lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ tí ọ̀nàrẹ́bù Ọmọ́táyọ̀ wọ ọ́fíìsì rẹ̀. Kò pẹ́ lẹ́yìn èyí làwọn tóògì ọ̀hún já wọlé tí wọ́n sì lu ọkùnrin náà títí tí wọ́n fi fẹ́rẹ̀ já sí ìhòòhò ọmọlúàbí. Àwọn èèyàn ọ̀hún ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tóògì tó wá pòkọ ìyà fún ọ̀nàrẹ́bù yìí ni wọ́n jẹ́ àwọn tó súnmọ́ ààfin Ọlọ́wọ̀ nípínlẹ̀ Ondo nígbà tí àwọn míì nínú wọn jẹ́ ọmọlẹ́yìn ọ̀kan nínú àwọn kọmíṣánná gómìnà Lucky Ayédatiwa. A gbọ́ pé púpọ̀ àwọn aráàlú nínú wọn kò dùn sí ìgbésẹ̀ yìí pàápàá nítorí ẹ̀rù ńlá tí kinní ọ̀hún dá sí ọkàn àwọn aráàlú. Èyí ló ṣokùnfà báwọn àgbààgbà ìlú ọ̀hún ṣe ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ondo àtàwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo láti tètè wá nǹkan ṣe kí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó di rògbòdìyàn ńlá tí apá kò ní fẹ́ ká mọ́. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún Aláròyé. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.